Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́, ẹ kú dédé wòyí níbikíbi tí ẹ wà tí ẹ ti ń wò mí tí ẹ sì ń gbọ́ mi. Orúkọ mi Fẹ́mi Akínríyìmísí ni mo sì ń gbóhùn sókè láti ilé olú iṣẹ́ Yorùbá Autonomy Mobile Radio and Television èyí tí a gbé kalẹ̀ ní ìpínlẹ̀ Florida ní orílẹ̀ tí a mọ̀ pé ó lédè. Ẹ̀yin olùfẹ́ ètò yìí, ẹ wá nǹkan fìdílé, ẹ fìdílé nǹkan. Wọ́n ní bí èèyàn ò lé nǹkan ò máa le. Ibi ò ní lé wa bá. A sì ní pàdánù ẹ̀mí. Ẹni bá gbèrò ibi ikú sí wa, òní ò jẹ́ pé Elédùmarè kíkú tó rìn dọ́dọ̀ wa. Nígbà tí kú ó bá sì dé ọ̀dọ̀ wa, a ní jìyà ká tó fa ìfilẹ̀ ayé sílẹ̀ nípa àṣẹ àwọn tó dá wa. Mo kí gbogbo àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́sìn ìtàndẹ̀gbé ẹ̀sìn kárí ṣùgbọ́n ẹ̀sìn ni. Mo kí wọn pé wọ́n kú ọdún. Wọ́n ní ẹni ọdún bá láyé ó yẹ kó ṣọpẹ́. Ọdún wọn bá wa láyé, ó bá wa láàyè. A sì tún bá wa ní ọ̀pọ̀ ìgbà ju ìsìn lọ. Àmín. Àmín. A ṣe, a rí bẹ́ẹ̀, kò ní yí padà. Ohun tó jẹ́ ìgbèrò ọkàn mi ní ìkànnì ètò yìí ní wákàtí yìí lọ́jọ́ tí òní, ètò Yorùbá Autonomy Mobile Radio and Television Digest Open Editorial Monologue. Níbi tí a ó ti sọ̀rọ̀ gẹ́gẹ́ bí mo ti ń sọ wípé láti rí owó ṣe ètò ìlànà èyí tí í ṣe ètò ààbò àlàáfíà ní ilẹ̀ Yorùbá. Àwọn tí ó yẹ kí a ké sí, àwọn ní bí ẹni èèyàn jàǹkànjàǹkàn ní àwọn ìlú wa kọ̀ọ̀kan wípé kán dìde wò kán rántí àwọn bàbá wa tán ti lọ, àwọn bíi Ògúnmọ́lá Báṣọ̀run Ìbàdàn. Mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ pè wọ́n. Àwọn bíi bàbá wa Ògèdèngbé Agbógungbòrò, Abìkaka lójú ogun, bàbá mi ní Iléṣà, bàbá mi Ìjẹ̀ṣà. Mo kí yín, mo pè yín tọ̀wọ̀tọ̀wọ̀ ni mo fi dárúkọ yín. Ẹ ṣeun. Èyí tí í ṣe ìgbìyànjú ìfitọ́mọ ènìyàn ṣe tá a mọ̀ sí àmì tẹ́ fi sílẹ̀ kẹ́ tó dágbére láti jẹ́ ìpè ìṣẹ̀dá yín. Mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ pé bàbá wa tán ti fi ayé sílẹ̀ tá à ń pè ní Jọmọ̀lá ní ìlú Oǹdó. Àwọn bíi Madam Tinubu nílùú Èkó. Àwọn tí wọ́n fi àmì rere tá a ní ìṣẹ̀dá ìrántí wọn. Àwọn tí wọ́n ní ère ní ìlú kọ̀ọ̀kan. Mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ mo fi rántí yín. Mo wá ń pe gbogbo àwọn tí wọ́n jẹ́ ẹ̀dá tó làmìlaka ní ilẹ̀ Yorùbá lọ́jọ́ tí òní wípé kán lọ wo àwọn tí mo tọ́ka sí ní ìsáàyè wípé ká wo lẹ́gàsì tí wọ́n fi sílẹ̀ nígbà tí wọ́n ń dágbére fáyé tá a fi rántí wọn. Àwọn bíi Báṣọ̀run Ògúnmọ́lá nìbàdàn. Àwọn tí wọ́n jẹ́ aláàbò ètò ààbò ní ilẹ̀ Yorùbá nígbà tó tiẹ̀ jẹ́ wípé àwọn òyìnbó amúnisìn àwọn náà ń darí wa. Wọ́n kojú ara wọn. Wọ́n bínú tán, wọ́n jà tán, wọ́n sì ṣẹ́gun. Bí bẹ́ẹ̀ kọ́ ni àwọn gbésùràn ara wọn tá a mọ̀ sí Fúlàní, àwọn nìbá máa ṣe kíni? Nìbá máa darí wa. Ẹ má jẹ́ àfàrọ̀gùn. Ọ̀nà tí ẹ̀yin tá a mọ̀ sí ọba ìjòyè tẹ́ máa ṣe ìpàdé àpéjọ àpérò tẹ́ sì máa dìde sí ọ̀rọ̀ ogun láti dá ọwọ́ àwọn ibi tí Fúlàní ń ṣe tó ń jí ní gbé, tó ń jí ní pa, tó ń jí ní gbé pamọ́ gbowó ní ilẹ̀ Yorùbá. Ààrẹ Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu, iṣẹ́ kàn ẹ́ ní ṣíṣe.
o gbúdọ̀ fi hàn pé o kì í ṣe Yorùbá by name alone, pé ọmọ bíbí ilẹ̀ Yorùbá ló jẹ́. Yorùbá sì fi tọ̀wọ̀tọ̀wọ̀ wọ́n fi gbé ẹ sípò ààrẹ. Ilẹ̀ Yorùbá kì í ṣe Nàìjíríà. Nàìjíríà wà nínú ilẹ̀ Yorùbá ni. Mo mú yẹn sí ọwọ́ òsì mi, mi ò lè fi jẹun. Kò sí nǹkan tí Nàìjíríà ọ̀fà Yorùbá. Lọ́wọ́ Yorùbá ni Nàìjíríà ti ń jẹ, tí Nàìjíríà ti ń mu, tí Nàìjíríà ń rọ́ lórí igi tó sì ń fò bí òwe. Má jẹ́ ká fàwàdà ṣe yẹ̀yẹ́. Nàìjíríà kì í ṣe alápọ̀nlé fúnlẹ̀ Yorùbá. Àwọn tí wọ́n kẹ́ṣin lóró tó jẹ́ wípé bí àwa Yorùbá ṣe ń súnmọ́ wọn, tá a ṣe ń yẹ́ wọn sí, tá ń kẹ́ wọn, tá ń gẹ̀ wọ́n, wọ́n ní pé kí ni káwọn fi san àwọn oore wa. Wọ́n á gbégbá tọrọ àá fún wọn. Tá a bá ní pé a fún gbésùnmọ̀mí kankan ní owó mọ́, kò pọ̀ jù. Tá a bá ní pé a jẹ màlúù mọ́, kò pọ̀ jù. Tá a bá ní pé tòmátò tiwa la máa jẹ, kò pọ̀ jù. Mo ń rán yín létí ẹ̀yin ọmọ ilẹ̀ Yorùbá wípé nígbà kan ní kò pẹ́ ní 2019 ni gbogbo wa sọ pé a ní jẹ, a ní mu nǹkan tí wọ́n gbé wá láti ìlú Haúsá. Ṣùgbọ́n àwọn kan dá sí, wọ́n sì bẹ̀bẹ̀, a sì sọ pé kò burú, a tún máa jẹ́ kí àjọṣe yẹn kó tẹ̀síwájú. Ṣùgbọ́n eléyìí tí wọ́n wá ṣe nísìnyí kò bọ́ sí. Wọ́n kàn máa lọ sí ilé ìwé àwọn ọmọ wa, wọ́n fẹ́ wá run nípa ìmọ̀ ẹ̀kọ́ ni. Nígbà tá a bá nímọ̀ ẹ̀kọ́, àwa náà á dàbí àwọn, á di ẹni tó jẹ́ wípé a máa ń tọrọ ni. Ṣùgbọ́n a kì í tọrọ nílẹ̀ Yorùbá. Yorùbá ò ní tọrọ jẹ. Ẹ ṣé, ẹ kú etí ìgbọ́ mi. Ẹni bá fẹ́ kàn sí mi, +1 727 333 0403. Nọ́mbà aago àgbérì mi nìyẹn. Ẹni bá fẹ́ kàn sí mi, a tún máa ké sí yín, a máa kàn sí yín. Ẹ ṣeun.